bẹ́ẹ̀ ti jáyà yẹn yà mí lẹ́nu bẹ́ẹ̀ mo fi mú fúnlẹ̀ kò ṣeé sọ síta mo fi mú fúnlẹ̀ pé àwọn alágbára kan olóṣèlú kan wọ́n ti tún fẹ́ máa fẹ́ràn ìjayà wọ́n ti fẹ́ máa fún ní recognition ó dàbí pé ìjayà ti fẹ́ máa fi ẹsẹ̀ rinlẹ̀ ju àwọn kan lọ bóyá ọ̀nà group ẹ̀ fi rò pé instead of ika one day you need to go torí according to one day tí mo ṣe pátápátá wọ́n ní wọ́n yìn náà wọ́n yìn gbogbo ẹ̀ tí ó ṣe pé obìnrin ló wá lórí àwọn pé irú ìjayà ni wọ́n wá yìn tí ó wà lọ bẹ́ẹ̀ kò sí bó ṣe lágbára tó wọ́n wá di èèwọ̀ ẹ̀ níbi tó wà bóyá obìnrin bóyá ó bá ṣe kan náà ni kò gbọdọ̀ yìn ni bóyá tó bá fọmọ lọ́yàn ni wọ́n wá kankan yóò ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n yìn ní ìbọ̀tán wọ́n lọ hospital tí wọ́n gbé ló ti respond ó dàn ló ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé gbàtí I'm sorry Adeleke supporter I know you might take it to be another thing but any responsible member among the supporter tó bá fídíò yẹn wọ́n condemn ẹ̀ he was in a place tán lọ kí ẹni tó kú gọ́ọ̀mẹ̀ntì lẹ́yìn fọ́sọ́mẹ́rin again kò sẹ́tọ́ establish pé ẹni tó pa ẹni yìí rè ẹ̀yin assume lọ́kàn yín pé ó possible pé ẹni báyìí ló pa pàtì báyìí ló pa now káti alógbé máa pé ẹni pa ẹni yìí kò ní kádùn ẹni pa ẹni yìí kò ní kẹsùn ó wá gbé máa kó wá pé lágbájá ọmọ lágbájá ikú ẹ̀sìn ló máa kú ó ní kú síbi àṣẹ wà ó ní soríire ó ṣe bẹ̀rẹ̀ ní ayé ẹ̀ máa the supporters are most of the supporters of these people are idiot and low mentality people immediately tó ti sọ yẹn wọ́n ti follow pé ọ̀tá àwọn lẹ́ni yìí àti gbogbo supporter àwọn ẹ wá wo tó ṣẹlẹ̀ lọ́sùn ní ìsìn tó ṣẹlẹ̀ níbo lọ́sùn rí killings every day destruction of border Portable wọ́n ti kí wọ́n fi jẹ àtayéṣe of Yorùbá land ju fi díẹ̀ mu lọ. kí ni ìdí bàbá tẹ. ẹ gbàgbé Portable ṣe wèrè out of the artist ní Nàìjíríà lẹ́ni celebrity tó lówó kò ṣe tó bí ti Portable tó lówó tí ó lówó tọ́lọ́run pọ́nlé nínú kárán èèyàn lọ́ka ṣe rere kò ṣe tó bí ti Portable ẹ gbàgbé ìwà wèrè ti Portable. Davido ńkọ́. Davido ń ran àwọn èèyàn tó lówó bíi tiẹ̀ tó lórúkọ ó ń ràn wọ́n lọ́wọ́ ń gbé wọn lọ́wọ́ sókè Portable kò ní àdúgbò tó dàgbà sí títí dèní every good thing tí Portable ṣe ó ṣe sádùúgbò ẹ̀ Portable ń fi ọjọ́ sílẹ̀ tó ń lọ nú ọjà ó ń pín owó fún àwọn ìyálọ́jà ìyálájẹ́ kan fi kún owó ọjà wọn Portable ń ṣe ọ̀nà ó ń gírèdì ọ̀nà Portable àríbi tí ò da abáwo ẹlẹ́bi wèrè ẹ rò pé wèrè ló ṣe ni gọ́vùnà bí ọdún dàpọ̀ ikú ti fẹ́ fà wá ń bí o ọ̀nà ọ̀dà òkè he's sending a message you can't meet Portable and regret meeting him kò sẹ́ni tó rí tí Portable òṣèré fún mi ò rí ìṣe kí lórúkọ ẹ̀ lẹ́fù ẹ̀ kò bá tèmi mu ìlànà ayé ẹ̀ kò bá tèmi mu ìgbé ayé ẹ̀ kò bá tèmi mu so kò sí tí mo fi lè lọ rí unless abá jáàmù ní open place kan bá dẹ̀ jáàmù kò lè recognize kò kí mi torí mi ò sí lẹ́fù ẹni kò bá sọ fàṣà kò àgbà fàṣà ẹ̀ náà rí ó lè ṣe yẹn but let me be very realistic with you fídíò ṣé torí pé wá bàrẹ̀ wá sọ pé Tinubu must go kíní kan release our kíní kan so ní atáyé sí ẹ má blame bọ̀dá bóyá wọ́n ṣe fàájì tán ni ẹ pé tí èèyàn bá ṣe fàájì tó gbóná tán èèyàn dẹ̀ tó ń ṣe tí ò yẹ kó tún ṣe tán lọ́wọ́ ẹ̀yin dẹ́ ń wò mí nílé mo dúpẹ́ o bẹ̀ tí ń wò mí lójoojúmọ́ o ní ẹ̀ gbọ́ àṣírí lórí gbogbo wuyewuye tó tẹ̀lé fífi àwọn ọmọ oríire sílẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ níbi National Union gbogbo ọ̀rọ̀ ti ìpínlẹ̀ Kwara ntọ́ni gómìnà wọn ṣe àti gbogbo tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ Ṣèyí Mákindé àti lórí ọ̀rọ̀ òṣèlú àti gbogbo fàkájà tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí gbogbo rẹ̀ ni wọ́n yànnà lónìí àwọn àṣírí tẹ́ gbọ́ rí ẹ gbọ́ nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí ẹ̀yin náà ẹ bá wa share rẹ̀ ẹ bá wa like ẹ jẹ́ ká yóò mọ̀ pé lótìtọ́ lódodo ẹ ń wò wá ẹ sì fẹ́ràn wa. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí níbikíbi lórílẹ̀‐èdè àgbáyé àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ ẹnu tí etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di lágbára Ọlọ́run ọba kí ó tó di pé mo dárúkọ mi atọ́kùn ẹjọ́ wọn lẹ́yìn tí a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́sà kóni lẹ́rù lọ ni ẹ̀yin náà lẹ pariwo birthday mi ní interview tá a ṣe kọjá adúpẹ́ ẹ̀yin tẹ́ kí wa mo ti rò pé bí èèyàn ṣe fẹ́ràn mi tó àwọn tí ó kí mi tí ó ṣe mí lórí ó pọ̀ ní ṣùgbọ́n mo dúpẹ́ pé gbogbo yín ẹ sáà ṣe happy birthday mo kí kábíyèsí Olúọ̀pá Àmẹ̀sẹ̀ ọba mi òun ló kọ́kọ́ fi gbẹ̀mù tó kọ́kọ́ fi ránṣẹ́ sí mi pé happy birthday o
Akínọlá láti Paris mo dúpẹ́ o, kò sí tó kéré mo dúpẹ́. Victoria Yẹmisí láti USA mo dúpẹ́. Bàbá Pẹ̀kúlíà mo dúpẹ́. Ṣùgbọ́n Balógun nígàndò mo dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo wa là ó sọ̀pọ̀ ọdún láyé. Gbogbo ẹ̀ tẹ́ ń gba ohùn mi sílẹ̀ náà tẹ́ wọ́n bá mi lọ mo dúpẹ́. Nítorí tẹ́ ẹ bá pariwo pé ọjọ́ ìbí wa ayé ò ní kí mi pé mo kú oríire ọjọ́ ìbí. His Special Majesty Ààrẹ Ọba Ambassador Dr. Adéyẹmí Òǹlẹ̀mí jẹ́ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá. Mo dúpẹ́ pé òkun. Ọmọ bíbí ìpínlẹ̀ sí nípínlẹ̀ Kwara ni mí. Apèdègbàyè Ààrẹ Amúlùdùn ìlú Èkó ni mo fi ṣe ibùgbé. ẹ ṣeun gan bàbá. èní yìí gangan ni ọjọ́ tí wọ́n sin olóògbé Tọ́ba Ìjàyà Ajẹgúnjẹran. Bàbá, ohun tó yà mí lẹ́nu ni pé torí a ní àǹfààní láti bá wọn pàdé gbogbo ìgbà tí wọ́n fi wà láyé, ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ nípa Tọ́ba Ìjàyà Ajẹgúnjẹran, bàbá, àti ìròyìn kankan tó jáde tó sọ̀rọ̀ arákùnrin láìda. Kọ́lọ́run bá lọ́jọ́ ìní kó bá wa tẹ́ sáfẹ́fẹ́ rí. Ilé tí wọ́n fi sí ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́ kó má dànù. Àti àwa tá wà láyé náà, Kọ́lọ́run ṣe kíni, Kọ́lọ́run fún wa ní ẹ̀mí gígùn àti àlàáfíà. Bàbá, ó ti pẹ́ díẹ̀ tá ti rírun nǹkan báyìí tó ṣẹlẹ̀ nínú National Union. Ó ti pẹ́ díẹ̀. Nígbà tí ẹ gbọ́ ìròyìn, bàbá, kí ló sọ sí yín lọ́kàn àti pé. The first thing that touched me ni pé wọ́n jìjàjà gáràjì o, wọ́n sára wọn ládàá o, yìí ni wọ́n jẹ́ máa sá lọ o. Mo rò pé mo ti gbọ́ gbẹ̀yìn láyé àwọn Òbèlè Babaruka, láyé àwọn Sáúlà. Even gan nígbà tí Olúọmọ dé, ó fẹ́ dàbí pé gbà tó ṣẹ̀ṣẹ̀ wọlé ni. Nígbà tó ṣẹ̀ jẹ́ chairman first time Lagos State, gbà tó ti jẹ́ tọ́tọ́lọ́run ti fún ní ọpọlọ tó ti pín gbogbo ẹ̀ yẹlẹyẹlẹ. Ohun tó dẹ́ fàjà ńgbà yẹn ni pé ẹnìkan sọ ní ó control gbogbo Àlímọ̀ṣọ́. Nígbà yẹn ọ́fíìsì mi mo wà lọ́kì kí ọ́fíìsì mi wà ní ibi tí ọ́fíìsì àwọn National Union wà ní Bákàrè bus stop ní Igando Road. Mo fi Ọlọ́run ọba sẹ́yìn ọmọ Nàìjíríà tẹ́ ń wò bá ti gbogbo ibi tẹ́ ti wò mí. Tí ní ọjọ́ Wednesday àbí tí kìnìún máa ń ṣe mí ò rántí ọjọ́ yẹn mọ́. Tí union bá ń fi Ghana must go wọ́ owó wọlé, ìwọ tó kàwé ó bọ́ sínú yàrá wa máa sọ ẹgún pé báwo láyé mi ṣe rí báyìí. Wọ́n pe máìkan ní Òbèlè Babaruka ńgbà yẹn 50,000 lówó oúnjẹ rẹ̀ ní ojúmọ́. Láyé ìgbà tó wọ́n jẹ owó ni mo sọ fún yìí o. Kì í ṣe sí o, torí owó ti mú ńgbà yẹn, torí nígbà yẹn o lè 500 naira lọ lé oúnjẹ kó dẹ̀ jẹun kó tó rà fáwọn èèyàn 50,000. Tí ó bá ní flat tire, tó bá pè pé táyà mi ti fọ́ o, táyà márùn-ún Michelin tí wọ́n róòlù yẹn ni wọ́n á kó wá fún. Tí wọ́n bá ń ka owó níbi tí wọ́n ti ń ṣe meeting wọn, Ghana must go náà fi ń rìlí owó lẹ̀ òbí òun ṣe ní máa para wọn gbà yẹn. Bẹ́ẹ̀ nígbà tí Olúọmọ dé tó sọ unit kan di 20 under unit 10 tó wà lọ́rẹ̀. So bí wọ́n bá ń bọ̀ wá meeting nígbà yẹn, envelope kìlómítà lálọ́ olúkàkú ó di ètè kékeré àná bóyá gbogbo tó wà lọ́wọ́ ẹnì kankan bóyá 100,000 wọn kò tí ẹ̀ lè tó bẹ́ẹ̀ tí ó máa wá deliver. So ó dipò kárí ilé kárí oko, kò sí pé wọ́n ń gba gáràjì mọ́. O tí wọ́n ń ṣe láàrin ara wọn sì ni pé wọ́n ń bribe ara wọn láti lè rí ipò. Ẹnìkan lè sọ pé o ti set up gáràjì kan sí ọ̀nà kan báyìí, bàbá ẹ fi mí jẹ chairman ń bẹ̀, at least ó kéré lójú wọn ní ó máa rí 5 to 10,000 yóò bá ara rẹ̀ wọlé, wọ́n ní kó lè máa deliver 10,000 50,000 àbí iye kan lójúmọ́. So kí so fẹ́ pààyàn lórí 50,000 per day àbí 20,000 per day ni. Bẹ́ẹ̀ ti Ìjàyà yẹn yà mí lẹ́nu, bẹ́ẹ̀ mo fi mú fúnlẹ̀ kò ṣeé sọ síta. Mo fi mú fúnlẹ̀ pé àwọn alágbára kan olóṣèlú kan wọ́n ti tún fẹ́ máa fẹ́ràn Ìjàyà, wọ́n ti fẹ́ máa fún ní recognition. Ó dàbí pé Ìjàyà ti fẹ́ máa fi ẹsẹ̀ rinlẹ̀ ju àwọn kan lọ. Bóyá ọ̀nà group ẹ̀ fi rò pé instead of ikawa ń dì, you need to go. Torí according to one day tí mo ṣe pátápátá, wọ́n ní wọ́n yìn náà, wọ́n yìn gbogbo ẹ̀ tí ó ṣe pé obìnrin ló wá lórí àwọn pé irú Ìjàyà ni wọ́n wá yìn tí ó wà lọ bẹ́ẹ̀, kò sí bó ṣe lágbára tó. Wọ́n wá di èèwọ̀ ẹ̀ níbi tó wà. Bóyá obìnrin bóyá bá ṣe kan náà ni kò gbọdọ̀ yìn ni, bóyá tó bá fọmọ lọ́yàn ni wọ́n wá kankan tí ó ṣe. But nígbà tí wọ́n yìn ní ìbọ̀tán, wọ́n lọ hospital tí wọ́n gbé ló ti respond. Ó dẹ̀ ló ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé gbà tí wọ́n transfer lọ sí hospital míì pé ẹjọ́ tó ń bá wọn rò tọ́jọ́ sàṣẹ gbé nìkan nínú àwọn ẹ̀ sọ pé ẹjọ́ tó ń rò ipò kan fún lábẹ́rẹ́ kó lè ráyè rest. Tí wọ́n sọ ni èmi ò síbẹ̀ mi ṣe member union, because I tried to go into them and find out from the people kó tó di pò lọ. But ó ti ṣẹlẹ̀. Èmi kàn fẹ́ bẹ̀ gbogbo National Union pátápátá pé kán jọ gbogbo orúmọ̀ tá à ń gbọ́ pé wọ́n ti kọ list àti wọ́n pa sílẹ̀, wọ́n ti di ti ẹgbẹ́ òkùnkùn draw 1-1.
bí ẹyẹ àtàyè 2111 kìíní kan ẹ má jẹ́rú ẹ̀ mọ́ wáyé mọ́ ǹjẹ́ mọ̀ pé èèyàn ẹlẹ́gbẹ́ òkùnkùn gbogbo yìí tẹ̀ ń ṣe ẹgbẹ́ yín ò ṣẹgbẹ́ òkùnkùn tẹ bá manage dáadáa if all this secret society ẹyẹ àyè kìíní tó ń pè wọn tó bá ṣe tó tọ́ wọn ò ní pè ọ́ lẹ́gbẹ́ òkùnkùn nítorí pé wọ́n ń para wọn àfi pè ọ́ lẹ́gbẹ́ òkùnkùn torí pé wọ́n fi jalè torí pé wọ́n fi ṣe tí ò dáa náà fi pè ọ́ lẹ́gbẹ́ òkùnkùn in overseas country there are all these secret societies tí wọ́n bá threaten ìjọba ó gbọ̀n nítorí wọn ò ṣe aburú kò sí ìjọba lè wé mọ́ wọn lẹ́sẹ̀ nígbà bá bẹ pẹ̀lú gbó tó ń bẹ pẹ̀lú cocaine tó ń bẹ pẹ̀lú tí ò yẹ kó ṣe tó ń bẹ pọ́npáyàn how do you think people will honour you ẹ̀yin union ẹ ti ní sanity yín for long especially with this ego ẹ pé mo sọ́nù tàfi kan rí pé mi ò expect it from national union leader pẹ̀lú gbogbo kan tó ń ṣe tó pẹ̀lú tẹ̀sẹ̀ dákun ẹ fogun egun òtòlò ẹ fi tó ìjayà gbogbo ibi tó kọjú sí ada ẹ̀yin tó fi sílẹ̀ kò ní bàjẹ́ ọlọ́run àtẹ sí afẹ́fẹ́ rere ẹ̀yin tó kù tó fi sẹ́yìn ẹjọ́ ẹ jẹ́ ká gbà pé ó ti ṣẹlẹ̀ bàbá tún wá ní à ń gbẹ̀sà ń para wa lọ kò ní sí settlement jíjẹ mímu yín ò ní rọrùn mọ́ torí gáràjì tán ti pààyàn lẹ́ni mọ́tò lè lóòdùn bẹ́ẹ̀ lọ́sẹ̀ kan o ibi tẹ́ ti rẹ ayín bọ̀ lónìí ibẹ̀ ò ní settle for a week o ẹ dákun let it be like that ọkàn wó balẹ̀. kí a tó tẹ̀síwájú nínú àwọn ìbéèrè tí a máa béèrè lọ́wọ́ yín bàbá a ní oore ọ̀fẹ́ láti bá àkọ́nú àwọn akẹgbẹ́ àwọn ọmọ OPC àbá wọn sọ̀rọ̀ nínú ọ̀sẹ̀ tí a lò kọjá yìí ṣùgbọ́n OPC wọ́n fi yé wa pé ó pé sí ìgbà méjì ìkan ibà ti Gani Adams ìkejì fún ẹni tó dá OPC sílẹ̀ bàbá Fáṣẹ̀hùn ṣùgbọ́n bí a ṣe ń sọ̀rọ̀ lọ torí pé mi ìdárúkọ bàbá Fáṣẹ̀hùn arákùnrin gbéná wojú mi ní pé kí ló fà á tí mo ní dárúkọ bàbá Fáṣẹ̀hùn ẹni tó dá OPC sílẹ̀ nìyẹn ní pé tí bàbá Fáṣẹ̀hùn bá wà láyé kò sí nǹkan tó ń jẹ́ ibà Gani Adams pé ibi tí ibà Gani Adams tó fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá wọ́n ní kò ní tọ́ sí ibà Gani Adams bàbá ṣé lóòótọ́ ni. ẹni tó fún yín ní ìtàn yẹn bẹ́ẹ̀ni bóyá ó ṣe wọnú OPC bóyá ara àwọn jẹ́sìn tó ṣe wọnú OPC ni ó tó yẹ kí social media kó bàjẹ́ lénìí ni pé many people tó wà lórí social media lónìí wọn ò tí ì bí wọn nígbà tí irú OPC dáyé wọn ò tí ì bí wọn nígbà tí Nàìjíríà ń jẹ́ Nàìjíríà gidi Nàìjíríà sì gidi sí o nígbà gbogbo àwọn nǹkan yìí ń ṣẹlẹ̀ kí bàbá Fáṣẹ̀ àbí kílẹ̀ Fáṣẹ̀ kí kó tán kó tó kú òní Gani Adams ti yà kí wọ́n tó kú ní OPC ti di 2 faction kí bàbá tó kú ló fi ti di 3 faction kí bàbá tó kú ló fi ti di 4 faction ní ilẹ̀ tó mọ́ wa lé ní OPC lọ bí 5 or 6 faction so ẹni tó bá sọ fún yín pé OPC is 1 faction is a lie mo sì mọ Oòduà Reform Academy mo sì mọ Oòduà Defence Assembly mo sì mọ Gani Adams faction ní mo sì wọ́n pọ̀ ó jẹ́ pé I knew almost all their leaders so OPC ṣe méjì then bí bàbá wà láyé bàbá ò lè jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò torí bàbá ọ̀rọ̀ ló fi ń jagun bàbá is an intellectual bàbá is an activist but Gani Adams ó wà physical láyé tiẹ̀ ó ní àwọn ní ọ̀ní fi rò nínú ọkàn rẹ̀ pé ọmọ yìí bó ṣe jà nígbà yẹn torí tí wọ́n bá wà láyé ìgbà tí wọ́n gbé Gani síwájú Newswatch Pearl magazine tí wọ́n kọ́ sí lọ tí ò ní wẹ̀wù gbogbo ọmọ Nàìjíríà ló ṣàdúrà fún gbà yẹn gbogbo ọmọ ìmọ̀ pé yes akíkanjú dé olùgbàlà wa dé so when he was made the Ààrẹ Ọ̀nà Kakanfò all Yorùbá solidly give him that honour pé jagunjagun ni òṣèlú ló finish situation tó fi wálẹ̀ I'm still repeating it I'm not against Gani Adams and I will not against him forever but one thing ni pé ẹja bí owó bá dé olówó kan fẹ́ kú olówó ìfẹ́ kú o ó bá lọ bí apalọ̀ tó rí pé ro pọ̀ tó gbáriwo tí mísíkì ò láàdó olówó ló ń jẹ gbádùn bẹ́ẹ̀ ibi òtòsí bá ti ń jẹ gbádùn ariwo lọ́mọ gbọ́ torí argument wọn ò ju 100,000 50,000 lọ pátápátá owó tí wọ́n á gìlè lórí kò tí ẹ̀ lè ju 200,000 lọ so wọn ò kíá bẹ́ẹ̀ ló tó sọ̀rọ̀ 30 billion 400 million contract 600 million US dollar kìíní kan wọ́n mọ̀ sọ síra wọn létí jẹ́jẹ́ ni torí wọn ò ní fẹ́ kó lè á bá wọn so kò sólówó tó fẹ́ kú you don't blame Gani Adams as and now nígbà yẹn bá wà nù gbádùn kò ní so ibi tá à ń lọkọ nìyẹn bẹ́ẹ̀ pé OPC méjì àbí tí bàbá Fáṣẹ̀hùn bá wà nílé láyé even it was because of pé olóyè Sunday Igboho pé ó wọ
kí lorúkọ ẹ̀ inú igbó àwọn agbègbè lọ́yọ̀ tó lọ àtakọ̀ Fúlàní nígbà yẹn òun ló jẹ́ kórúkọ ẹ̀ ó boost jáde. Everybody knows Bangrad, everybody know who Sunday Igboho is, but nínú Bíbélì ẹni tó ṣe ju tí Sunday Igboho ṣe lọ ó sì di born again pé òun gan ló ní ìwé tá ń kà jù nínú Bíbélì tí gbogbo wa ń tẹ̀lé lẹ́ni òun ló ṣe jù. So ẹ gbàgbé ó ṣe nǹkan rí kò ṣe nǹkan rí, but the government help him to make name again. Ìjọba ló ń ran Sunday Igboho lọ́wọ́ kó lórúkọ. Like now mo ń ṣe tàbí mo ṣe láti jọ ìkọsẹ́ tó takò mí kò sẹ́ tó wá gbé mi. Ká ní àwọn kan attack mi lójú ọ̀nà tí wọ́n bá ṣì mọ́tò tó ṣe gbẹ̀ tí press gbé ṣe nǹkan tí fún mi lórúkọ. The name will now be times 100. Àbí kírú tani mo sọ̀rọ̀ ń jọ yẹn tó lálì mi tó gbẹ̀ tí àwọn supporter wa sí Àyìndé kírú ẹ̀ kó lọ sí Àbújá kó ní wọn á gbé mi láti Àbújá pé mo bà lórúkọ jẹ́ tẹ́ mọ̀ pé ẹ̀yin ò ní sùn gbogbo press ò ní sùn because I belong to them. Orúkọ adínlá so tí ìbá jẹ́ pé láyé Buhari wọ́n attack Sunday Igboho will not be who he is now because attack yẹn ó jẹ́ kí ọmọ Nàìjíríà tó wá develop more sympathy. I said it at early stage of my interview nígbà tó ń sọ̀rọ̀ Yorùbá nation mo ní kì í ṣe bí Sunday ṣe gbé bí àwọn bá kító ìgbogbo wọn ṣe gbé ni wọ́n ń gbé Yorùbá nation. It's a referendum issue. Ẹ submit kíní yín fún United Nations ẹ follow ẹ bẹ́ẹ̀ kẹ́ follow ìwé ni wọ́n fi ń pín ogun àtìjà òpin jàdùkú òpin wàhálà òpin èyí tó ṣe ń Biafra kí náà pín lè níyì. So níbi ẹ̀ má jà lọ tá a fẹ́ bá lọ lónìí kọ́ nìyẹn ẹ̀yin lẹ fi yẹn wọlé. ẹ ṣeun gan. Bàbá nígbà tẹ́ bá sọ pé ogun kan ló fi ń pín a dẹ̀ ti rí pé lóòótọ́ bàbá ní ká wò ó ti pẹ́ díẹ̀ tí wọ́n ti fi Nnamdi Kanu sí àtìmọ́lé. Bàbá ṣó possible kí Nnamdi Kanu jáde torí àti ẹ̀gbọ́n kankan mọ́ nípa ẹ̀ nípa pé ó máa jáde kó tó dín pé 2027 election. Èmi ò sí nípò ìjọba mi ò kì í ṣáìjì mi ò ṣe minister mi ò dẹ̀ sí ní presidency mi ò dẹ̀ sí judiciary. I'm just a common pressman, broadcaster and a media executive. Bẹ́ẹ̀ gbogbo bó bá ṣe ṣètò èmi sì nígbàgbọ́ kan pé kò sí tó le tí kì í rọ̀. This is the area tí mò ń sọ lórí ọ̀rọ̀ àwa Yorùbá àti Igbo àti àwọn elédè mi. Ẹ wo bí wọ́n ṣe accuse Nnamdi Kanu tó. Ẹ wo tí ECN àti IPOB tí ó fojú àwọn èèyàn rí ní East. Ṣé báwọn ara wọn ni wọ́n ń pa? Wọ́n ń pa magistrate, wọ́n ń pa lawyer, wọ́n ń pa at least èyí tó dùn mí jù láyé oní ti kí lorúkọ ẹ̀ ẹni tí wọ́n ti pè sójà tó lọ ṣe marriage àwọn méjèèjì tó lọ ṣe marriage tí wọ́n dẹ̀ lọ ṣe marriage tí wọ́n padà bọ̀ tí àwọn IPOB yìí ṣe nìyẹn ọ̀dọ̀ tí wọ́n àtàkì wọn kì í ṣe pápá wọn lásán wọ́n tú wúmà ẹ̀ sí òwò tí wọ́n slice ẹni. Ǹjẹ́ rí Ìgbò kan tó dìde látọjọ́ yẹn tó condemn Nnamdi Kanu àti ECN àti IPOB? Ẹ ti rí ẹni tó jẹ́ aṣojú wọn gan síta lè sọ pé bóyá ní contender ẹni jọ́kan tó condemn ECN àti IPOB. Nígbà tí àwọn kan tún dìde lẹ́nu ọjọ́ mẹ́ta pé wọ́n ti yọ Nnamdi Kanu kúrò lórí wọn ọ̀hán ni ṣe ń dìgbò tó dìde pé òun ló lórí àwọn IPOB àti ECN. Sunday Igboho kò ṣe ìdajì 1% kan tán ní Nnamdi Kanu ṣe o. Yorùbá ara wa ni ó dìde pé kò jẹ́ kankan kò sí tó lè ṣe láyé. Ibi tẹ́mi tí mo rò pa lọ lóyún tẹ́lẹ̀ tó ń wú mi nínú lórí ayé Yorùbá ECN tẹ́ gbé wọ yìí lè jẹ́ kí n wá bẹ́ síbẹ̀. Nítorí èyí tẹ́ ń wò mí lé mo dúpẹ́ messages ẹ send láti last week láti gbà tẹ́tí tí àwọn ìròyìn ti ń jà káàkiri. They kill every day in the East. À ń rí àwọn ibi tí wọ́n discover wọ́n rí mọ́tò gbogbo àwọn èèyàn ńlá tí wọ́n ti pa tí wọ́n rí wọn nínú igbó ibi tí wọ́n ti discover àwọn ECN yìí. À ń rí ibi tí wọ́n wà tó jẹ́ pé wọ́n wú bìkan játa rí orí èèyàn òkú èèyàn bá gé aṣọ èèyàn tó pọ̀. You will never see an Igbo man condemning that because they still believe they are their own people. Only Governor Soludo olódìde pé this thing is getting too much. Pé láyé kíní yìí ò ní ṣẹlẹ̀ mọ́. But there is possibility when Nnamdi Kanu will stick up because I heard it. If it's a rumor or genuine, I don't know. But I heard it pé the presidency have set up kí lorúkọ kí náà máa ń pè panel láti lè wo possibility of his coming out. But anybody tó bá jókòó tó gbọ́ ìdájọ́ tí Justice Esoka nígbà tó fẹ́ sentence Nnamdi Kanu pẹ̀lú gbogbo force tó ń play jáde
àti tó ṣẹlẹ̀ nígbà EndSARS àtàwọn tó ti ń ṣẹlẹ̀ èèyàn á mọ̀ pé kíní yìí ó le kókó bẹ́ẹ̀ kò sí bí ọmọ ẹni ṣe ń le títí tí wọ́n lè pa fún ẹkùn pàjẹ́ because bí ìrètí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi ṣèjọba tiẹ̀ kò mú pé àwọn èèyàn mèrè kò mú pé ọ̀tá làwọn eléyìí fún mi ó ṣe gbogbo èyí kọ́ lè fún everybody ni infrastructure mo ń sọ kò kàn mí lórí ẹni tó yàn sípò ẹni tó bá wà nípò ẹni tó wù ní ó yàn kó bá ṣiṣẹ́ torí ẹni tó mọ̀ pé ó lè ṣe ń lóore tó lè ṣe ń láàánú ló máa choose I can never make you that I don't know as my chief security officer torí mi ò mọ ìbọ̀dé tó lè gbà fún mi bẹ̀tẹ̀ ẹni tọ́jọ́ yẹ tọ́jọ́ mu náà ṣe kò betray rẹ ni kò lè sẹ́ńtẹ́jọ́ yẹ tẹ́jọ́ mo lè betray tó bá dé ni so tí Nnamdi Kanu mo believe pé ìgbàgbọ́ wà pé yóò jáde lọ́jọ́ kan èmi á ní ìgbàgbọ́ pé mímú jáde yóò tún á jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìfọ̀kànbalẹ̀ kó tún wà lórílẹ̀‐èdè yìí sí torí nínú àwọn 80% tó bá gé ọ̀tá federal government like 20% to 30% will come back to federal government pé yes he has released our man at that time tí CN bá wá ń ṣe nonsense tí IPOB bá ṣe nonsense tá bá sọ pé kí wọ́n lọ fún ní death sentence sígbà yẹn ayé yóò ti mọ̀ pé òun ló engineer wọn pé gbà tó jáde ní kíní ẹ̀ tó gbóná sí so I will be one of those people that will support government to release him give him state pardon. ẹ ṣeun gan bàbá lẹ́yìn ìgbà tí wọ́n fi àwọn ọmọ tí wọ́n jí nílùú tí wọ́n jí gbé ní ìlú Ọ̀yọ́ nípa ti àwọn ọmọ oríire àti olùkọ́ wọn a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde kódà èyí tí mo tún bá pàdé òun ni ti governor of Ọ̀yọ́ state tí wọ́n jáde tí wọ́n sọ pé wọ́n nídìí láti investigate nǹkan tó ṣẹlẹ̀ nípa bí wọ́n ṣe release àwọn ọmọ yẹn tá à ń gbọ́ oríṣiríṣi bàbá ọ̀rọ̀ yìí ò yé wa kí lẹ rí sí ọ̀rọ̀ yìí sà. mo ti sọ kíní kan tẹ́lẹ̀ lórí gómìnà Ọ̀yọ́ state bóyá torí political condition tó wà báyìí political situation gómìnà Ọ̀yọ́ state wà confused fúnra rẹ̀ it's a confused man already because èyí tẹ́ ń wò mí lé ẹ dákun tí bá ní fọ́ọ̀tì ẹ sọ pé bẹ́ẹ̀ ni wọ́n jí ọmọ mi gbé mo ti try láti free ọmọ yẹn mi ò rọ́nà láti free ẹ̀ ọdẹ kan wọnú igbó àbí wèrè kan wọnú igbó àbẹ́ni kan wọnú igbó ó wá yin ìbọn ó dẹ́rù bà àwọn tó jí mi lọ́mọ gbé àwọn ọmọ yẹn wá sá lọ àwọn amú ọmọ mi wálé mo wá ní pé mo fẹ́ wádìí ọ̀nà tí ọdẹ yẹn fi rí ọmọ mi gbà padà ṣé ìkan mi ò máa ṣe mí ààrẹ Yunusa ààrẹ mú ayé rọmọ á dàbí pé wáyà kan ti já because I don't see reason and that is why I'm sọ pé mò ń béèrè lọ́dọ̀ ẹ̀yin Yorùbá tẹ́ ń wò mí are we caused truly are Yorùbá truly caused sí lóòótọ́ náà sépèlé ìran Yorùbá sí lóòótọ́ lè pe àṣeyọrí yẹn kò lè jẹ́ tiwa láyé sí lóòótọ́ ni pé gbogbo tí Yorùbá bá gbẹ́kẹ̀lé tó gbára lé tó gbẹ̀mí lé tó ṣe gbogbo ẹ̀ tó ṣe lọ bó bá dórí ìta àṣeyọrí Yorùbá fúnra rẹ̀ ní ó takora wọn tí wọ́n dẹ̀ bá a ṣe jẹ́. Are we so caused débi pé a lè ní ìgbàgbọ́ àbí ìfògbọ́kànlé inú ara wa àbí àtìlẹ́yìn inú ara wa láti ṣàṣeyọrí kan. That very week tí wọ́n release àwọn ọmọ yìí ó ní wọ́n jẹ́ ọmọ kan kó ní Borno wọ́n rí wọn gbà padà. Nobody in Borno state tó lè ṣàbẹ̀rò pé are they dump are they rescue are they deliver are they release òyìnbó orí ibú làwọn Yorùbá wọn sọ lójoojúmọ́ petition tí ò ní mínì la máa kọ ojú yẹ ká ṣe la máa ṣe we supposed to be praising God pé at least àti bọ́ àwọn ọmọ yìí ti yọ àdúrà tán gbà àwọn àánú àtọ́sọ pé bá jẹ́ ransom ẹ̀sán now how can the governor say go and investigate what ṣé wọ́n máa fẹ́ kan dá ọmọ ẹ̀ padà sínú igbó ni mo kì í ṣe kan lọ dá ọmọ ẹ̀ padà sínú igbó pé tọ̀ àti rí i pé wọn ò rescue yìí o ẹ wá kó wọn padà kan wá rescue báyìí now ní bóyá Borno àti Borno Savado I don't remember that state again then wọ́n release 240 something rescue 240 something abductees from bandit mọ́tò sójà ńláńlá iná fi ń kó wọn tí gbogbo ìlú jubilate wọ́n yọ tálẹ́rí tó dìde ní state yẹn pé are they release are they rescue do they shoot gun how many people did you kill èèyàn mélòó ló sọ ní state yẹn nínú ọ̀sẹ̀ tí wọ́n release àwọn ọmọ kí lorúkọ ẹ̀ àwọn ọmọ oríire yìí náà ni wọ́n jí èèyàn gbé ní Kogi state tí gómìnà Dodo dìde fúnra rẹ̀ pé I want these people release I think it's under 2 or 3 days ni wọ́n release àwọn ọmọ yẹn did anybody from Kogi stand up pé they are not rescued they are just dumped how can you say pé wọ́n kó àwọn èèyàn lọ sínú 150 something day kẹ́ni wọ́n prank àwọn èèyàn ni
roku bandit rí kíní. We thought we are the one that told the soldiers àwa aráàlú náà sọ pé ẹ má gbé fídíò ẹ pa àyẹn ṣe kíní kan mọ́ finish them. Then let's go to like this atọ́kùn analysis tí àwọn ọmọ yẹn sọ especially bàbá tí wọ́n interview tó lò náà release last àti tí sójà sọ àti DSS sọ kí ni ìyàtọ̀ tó wà ń bẹ̀. They said when they found out that if they have to go on combat life àwọn ọmọ yìí are at risk àwọn ní láti lè mú adopt two system. The first one is the foot soldiers tó ń lọ àti àwọn vigilante àti gbogbo àwọn tó ń lọ yẹn kì í ṣe ojú kan làwọn bandit yẹn kóra wọn sí wọn náà mini camps tí wọ́n wà. Ó dáa tẹ́ ẹ bá ní pé wọn ò jà wọn ò rescue báwọn náà ṣe pa lieutenant colonel báwọn náà ṣe pa sójà mẹ́rin tí wọ́n pa pẹ̀lú ẹ̀ at least arígbà tí IG tó ń welcome àwọn tó dé tó ń ṣèdárò àwọn ọlọ́pàá tí wọ́n pa ṣé wọ́n stage ọlọ́pàá tó ń pa ni vigilante tí wọ́n pa ṣé wọ́n stage wọn ni àwọn tí wọ́n lọ confam lóòótọ́ pé àwọn yìí sọ pé wọ́n abduct àwọn ni ṣe pé wọ́n jí àwọn gbé ni but àwọn sójà sọ láti jẹ́ pé báwọn àwọn mú àwọn small camp yẹn bó ṣe mú wọn pa wọn arrest ibẹ̀ ni wọ́n ti ń get detail family àwọn tó wà ní pẹ̀lú àwọn ọmọ yẹn gan wọ́n wá transfer from DSS. If they adopted this system to every state wàhálà bá ti máa parí ṣàkàlà àbí kí náà pé èyí tó ń dààmú wọn kásínà gbogbo ṣàlà àbí náà porúkọ ẹ̀ kí DSS ṣiṣẹ́ kí wọ́n lọ kó ìyàwó ọmọ ẹ bá tiẹ̀ fẹ́ parí haúsá ẹ kó ọmọ rẹ̀ obìnrin gbogbo family ẹ̀ tó jẹ́ obìnrin ẹ kó wọn ẹni tí haúsá fúlàní ẹ má kó ọmọ wọn ọkùnrin o ẹ kó ọmọ wọn ọkùnrin ẹ ṣe mistake torí wọn ò kíá ibi tó kú sí ibi tó sí sí ibi tó ṣe kíni kan ẹ ọmọ wọn obìnrin ìyàwó wọn ìyá wọn ẹ kó ẹ wá fídíò kẹ wọn pé bẹ́ẹ̀ bá rí i àwọn ìyá apá ìyàwó apọ ọmọ obìnrin kò lè tó 15 minutes tí wọ́n fi dá yín lò because they don't join with their female this thing. So now ibi tí wọ́n ti ń attack àwọn small àwọn kí lórúkọ ẹ àwọn areas wọn ibẹ̀ ni wọ́n ti ń exchange gunfire tó ti ń pa àwọn tó ti pa àwọn tí wọ́n pa yẹn. Now immediately those people rí pé gbogbo àwọn tó surround àwọn tó ti lè guide àwọn gbogbo wọn ni àwọn sójà ti mú balẹ̀ ó kù àwọn nìkan. They said they abandoned them. It's only their leader ló lọ bá wọn níbi tó dúró sí pé ẹ kú oríire wọn ti free ilé ni o. Ó dẹ̀ sọ fún ọmọbìnrin pé àwọn ìjọba yín wọ́n ti lọ kó àwọn èèyàn wọn wọ́n dẹ̀ tá a bá fi ilẹ̀ wọn ó pa wọn àdẹ̀fẹ́ káwọn èèyàn wa kú ẹ máa rìn lọ straight báyìí ẹ pàdé àwọn sójà and they met the soldiers there. Ẹ dúró náà what is so special pé mo fi ogun gbẹ mo fi ìbọn gbẹ mo fi kọ́nikọ́ni gbẹ tó bá fẹ́ gbogbo nǹkan tó fẹ́ gbà padà lọ́wọ́ ẹni tó jí nǹkan ẹgbẹ́ kọ́lẹ̀ máa lura yín ní àlùfẹ́ kú o lè fọgbọ́n gbà lọ́wọ́ ẹ̀. Ẹ dúró náà látijọ́ tó ti ń jíyàn gbé in the northern state for more than 20-something years ọjọ́ lẹ́rí tí ń díjì condemn ara wọn pé báwo náà ṣe ríra wa gbà. Even when they pay ransom they will still thank governors they will still and when there is anything insecurity in your state you run to the presidency. How can they go say local government chairman lè sọ pé Mákindé ò pé kí Mákindé má yọ kí local government chairman sọ pé kí lorúkọ ẹ ẹnìkan accident kan ṣẹlẹ̀ ní àdúgbò Mákindé ò pé Mákindé á sọ pé ó yá wèrè sọ ló ń ju ẹ lọ àlàbẹ mo ju ẹ lọ. This president is your senior brother if not your father at in age in experience in politics ó ju ẹ lọ and he's the president of Federal Republic of Nigeria. You are under him. The president is not the president of APC. He's the president of the whole nation. Those who doesn't belong to his party, they were going there, he's answering them. Ó dàgbà tó lọ gbowó bomb blast tó ṣẹlẹ̀ nígbà yẹn. Sọ fún àwọn èèyàn pé ń gbowó. Mákindé ò sọ pé ń gbowó náà. Ṣé bí gbàtí Fáyọ̀ṣe declare pé gba 50 billion. Lóní kìí ṣe 50 billion, 30 billion ló gbà. Èló ló fara lù nínú ẹ̀. The helicopter, bó helicopter wà dé ni. Drones tó ló ń kó wá, bó ló wà dé ni. We are not there for now. But one thing I'm begging Yoruba for, ẹ jẹ́ ká gbé sentiment àti trade yẹn, ẹ jẹ́ ká gbé jù síbi kan tá a bá fẹ́ ṣe àṣeyọrí. Don't let us condemn ourselves again. I expected Governor Makinde, ọdún Elédùmarè, mo expected láti jẹ́ pé irú broadcast tó ṣe, ó ṣe special appreciation fún Olóyè Sunday Igboho. At least for putting the people in mind, especially in particular the Oyo people, for risking your life to go to the bush, either stage manage, either clinic or the whole people of Oyo State on behalf of them, I say thank you.
and you are condemning. Are you a governor? You know, tí ọ̀rọ̀ kan bá ń lọ inú máa bí èèyàn because ẹni tá à ń dùn ká bá ọgbọ́n lọ́dọ̀ ẹ̀ tẹ́ bá gbọ́n nǹkan mi you feel somehow. Ó ràn ìjọba lọ́wọ́ ni náà èló ni Mákindé fún èló ni presidency fún. Ẹ jẹ́ kí Àgbẹ̀kọ̀yà wọnú gbó bí kí lórúkọ ṣe wọnú gbó ṣé bí àwọn ọdẹ ògbó oríire àwọn ti wọnú gbó pẹ̀lú àwọn law enforcement agent náà that first day ni wọ́n wọnú gbó tí àwọn wèrè tó líìdì ẹni tó command wọn lọ́jọ́ tó tó àti bí ó ṣe kan fúrí àwọn ọmọ yẹn nígbà tó ní kí wọ́n gbé ọ̀kadà síbí pé àti súnmọ́ ọmọ ariwo ẹkún lẹ̀ ń gbọ́ yẹn ẹ jẹ́ ká fẹsẹ̀ rìn tí yẹn sọ pé báwọn náà máa rìn nínú gbó láì lo ọ̀kadà tí táwọn yẹn fi ju grenade handmade grenade fún wọn tí wọ́n ń wùndù gbogbo wọn wọ́n ń wùndù nínú wọn. These are the things we Yorùbá supposed to rise up against. Mákindé yẹn ó yẹ kí gbogbo Ọ̀yọ́ kí gbogbo Yorùbá kí wọ́n ti fèsì ẹ̀ láti yọ tó ti sọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ sábà dáa ẹ̀ àṣírí Tinubu tú o ti gbọ́dọ̀ gbé jáde nìyẹn bí wọ́n ṣe rí wọn gbé irọ́ ní o ẹnìkan ti tó sọ even an idiot a stupid idiot put something on social media lẹ́nu yìí irú ẹnìyàn kan tó ṣẹ̀ kí wọ́n gbé principle oríire olóyún and she displayed the woman on AI tó gbé oyún sínú pé ó gbóyún jáde kúrò nínú gbó ṣé èèyàn ó lóyún láàrin 50 days kó yọ jáde àbíkọ́ tó débẹ̀ ni wọ́n ti ń bá sàbọ̀ nìkan lóbìnrin tó wà mẹ́. Are we with our senses? Let Yorùbá come back to their senses. Ṣé mo fi kọ́ bẹ̀rẹ̀ pé ṣé èpè yẹn sì ń jà wá lóòótọ́? Pé tá a bá ti di oríta àṣeyọrí àwa fúnra ara wa látú àtàrà wa. And Yorùbá the most gullible woman being láyé tó dùn ún tọ́ǹbù tó dùn ún yí. Ẹwùjọ́ tó ti ń jiyàn gbé ní ilẹ̀ Haúsá. Àgbàdo àkódópin kó mọ̀ ṣẹlẹ̀ mọ́. Ẹwùjọ́ táwọn Ìgbò tó ti yíra gbé tó ti ń para wọn. I repeat something. Ìjà ajínigbé yìí sò ní trademark àwọn debtors. Àwọn Ẹdó mọ east ni n tó fi jẹun ni àtàlẹ́ state kì í ṣe gbogbo wọn ni mò ń sọ o àwọn the bad among them they are good hunters good farmers good human beings o but àwọn kan tó pé iṣẹ́ tó fi ń jẹun nìyẹn 419 kidnapping and I travel abroad that is their trademark kọ́sọ̀ ò lè délé kan ní gbogbo àwọn tí mo dárúkọ yìí kó mọ̀ rí àwọn kan tó wà lóyìnbó tó bá rọ́mọ ẹ̀ ó dàbí ilẹ̀ Ondo side graduate tó wà ń lé ní pride wọn they don't want to care how many millionaire but money graduate le tí Yorùbá máa fi ń dé even Ondo dé Ogun state they part of Ekiti ìjẹna ẹ bá ní petition state Ekiti ni tó bá retire as a principal tí Ọlọ́run wá bọ́ ṣe tọ́ra islander ní ọdún kẹwàá àbádún kẹtàlá wọ́n wá bó ṣe gba owó ẹ̀yìn àtowó àkàrà nígbà tó jẹ́ principal bí wọ́n ṣe sanwó wáìkì wọ́n wá bí tó wọ́ ẹ̀ ti jáde o mo mọ principal kan ẹnìkan láyé ìgbà tó ń lo bẹ́ẹ̀nsì 200 tó yẹ regular ní the best tí wọ́n ń lò ní ìyànà ẹ̀pẹ́ ní Ondo òní oko ẹ̀wà bó ṣe rìtá kó tó rìtá sí principal ló ti ṣe poultry farm ó dẹ̀ rìtá ọ̀tọ̀ gbogbo gratitude ó gbé lórí poultry farm ó dẹ̀ rán poultry farm for about 12 years ó dẹ̀ ra bẹ́ẹ̀nsì regular normal tí gbogbo èèyàn ló ń gbà yẹn wọ́n gbé petition jáde o owó tó jẹ láti ọdún 12 ló tẹ̀ wá ra fi ra bẹ́ẹ̀nsì so àwọn kan tẹ pé ìwé ni òní pride wọn. But for these people who are talking about pride tiwọn ni but bó ṣe le tó nílẹ̀ Ìgbò ẹni kí Ìgbò kọ̀ọ̀kan dẹ̀ mara wọn rí lórí kidnapping and other things ẹni ká sá kan ti dé bẹ́ẹ̀ tí yóò báyìí wọ́n ti mọ̀ pé tẹ́ bá ti lè ju àgbàdo kan sáàrin adìyẹ wa ìlú dàrú instead kẹ́nìkan dúró pé àgbàdo yìí jẹ́ kádìyẹ yìí jẹ́ àdẹ̀mọ̀ wà mí ayé àyà yóò pọ̀ kò gbọ́dọ̀ jẹ́ ayé rẹ̀ bàjẹ́ òun ló ṣe that is problem with Yorùbá so Mákindé issue ẹjẹ́ agbèjì pé kẹjẹ́ ká fèsì ọjọ́ iwájú Yorùbá báyìí báwo la fẹ́ bọ́ lọ́dọ̀ àwọn bandits yìí as I said in my live interview ẹ jẹ́ kí gbogbo èèyàn ó dìde gbogbo vigilante gbogbo kìnnìkan gbogbo Yorùbá tó nífọ̀ọ́ lẹ́ẹ̀kan náà ẹ dìde ní gbogbo àdúgbò yẹn wọ forest yìí kò sọmọ nu forest mọ́ àgbọ̀pọ̀ jiyàn kankan gbélé Yorùbá tó wà nù gbọ́mọ̀ sí ẹ kọ́ọ̀bù forest yẹn pa everybody kúrò mbẹ̀ will be free. ẹ ṣeun bàbá ṣé ẹ rí pé ọ̀rọ̀ tí gọ́vnà Ṣèyí Mákindé sọ òun ló ṣílẹ̀kùn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bíi ẹgbẹ́ mìíràn bíi ti Àtíkù torí pé àwọn náà ti ń gbígbé ta ń pé kí wọ́n ṣe kí ni kí wọ́n investigate bí wọ́n ṣe jí àwọn ọmọ yìí gbé ṣé ẹ̀yin pé ọ̀rọ̀ tó sọ òun ló ṣílẹ̀kùn fáwọn tó kù láti máa ro èròkérò àti láti máa gbé ìgbésẹ̀ tí ò yẹ kí wọ́n gbé lórí bí wọ́n ṣe rescue àwọn ọmọ. ohun tí mo sọ tẹ́lẹ̀ náà ṣe padà sí owó àti ìyàwó ẹ̀ wà nulẹ̀ ẹ̀ ń jà ó bọ́ síta ó sọ fún yé òun pariwo níta gba òun pé aṣẹ́wó ló sì tẹ́bí Kàrímù bọ́ọ̀sùn tẹ́bí wèrè bẹ́ẹ̀ sùn tẹ́bí olórí ibú bẹ́ẹ̀ sùn tẹ́bí kiri kan
ìwọ ọkọ ìyàwó ni o ló ń lálé ìyàwó ẹ̀ direct gbogbo bọ̀dá àfíìsì dẹ̀ wá nìkan tó ń fa kíní ẹ̀ tó ń wá ẹni tí ó kankan kan nígbà ọkọ ẹ bá tó àníwó olóṣù nìyẹn ebi ọkọ ẹ sọ pé ó ń pin káàkiri kárí ilé náà ni ẹ àdébẹ̀ àṣẹ̀tù ẹ ṣé wọ́n kọ́ ló jẹ́ kí aládùúgbò rí ìyàwó ẹ̀ fín bẹ́ẹ̀ni ìwọ ló sọ ìyàwó ẹ̀ lẹ́yà náà if I said something out that day níjọ́ tí Sunday Igboho tó fún wọn ní ultimatum I will continue to refer to it only for 2 hours of ultimatum either they are released or not released either they rescue or no rescue but àwọn Fúlàní yẹn á rí inú fídíò tí wọ́n ń bẹ̀ pé kò ní rí bẹ́ẹ̀ mọ́ a máa ṣe kankan lórí ẹ̀ ọ̀kan ni wà àjọ wa ti pẹ́ agbéra wa kọ́lá jíyàn gbé kódà àjọ ẹ̀ pẹ̀lú ẹ̀ à lọ bá wọn pàtó wọn ní gbọ́sẹ̀ bá mèyé tí alátẹ̀lé Sunday ṣe bí ẹ̀sọ́ tẹ́tù mèyé tí alátẹ̀lé Sunday kú lọ́jọ́ nígbà tí àwọn Haúsá yẹn àwọn Fúlàní yẹn tí wọ́n ti ń bẹ̀ tí wọ́n ti cooperate pẹ̀lú ẹ̀ ní wèrè kan jáde ó ní òun ni chairman àdúgbò wọn tó tí ò bá jẹ́ wèrè kò ní sọ orú ẹ̀ jáde ló sọ pé irọ́ ni gbogbo nǹkan tó sọ àwọn èèyàn wà nù gbó kò sẹ́nibọ̀dì tó tẹ́tì gbà yẹn ni ìkan jáde tó dé fìlà bíi ẹni tó ṣe gbèdé lọ́gbà ẹ̀wọ̀n tó ṣépèlé gbogbo ìdílé ẹ̀ tó lòun ṣépèlé Sunday Igboho ìgbà ní different fashion condemn gbà yẹn ni ọmọ Fúlàní kan tí ò tó ọmọ tí Sunday Igboho rán ní pé lọ bá mi ra pure water wa tó dé tó pé Sunday Igboho á lọ fẹ́ wọnú gbó bàbá ẹ̀ ló máa mú a máa fi slipper pẹ́ ṣé tí local government chairman wọn tí àwọn kan tí wọn ò ní ọpọlọ tí wọn bá ti condemn ẹ̀ ṣé Fúlàní yóò sọ̀rọ̀ ṣé gbogbo fídíò tí Fúlàní ṣe yóò ṣe bẹ́ẹ̀ nígbà táwọn ará ilé ti ta lọ́pọ̀ ẹ understand Ṣèyí Mákindé ti ta gbogbo Yorùbá lọ́pọ̀ ó ti rubbish rescue operation yẹn rescue operation yẹn àwọn nọ́ọ̀tì gan ti ń kọ́pì kílẹ̀ tó ti praise pé èyí tó ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn Yorùbá ọkùnrin ni wọ́n dẹ̀ ní gbogbo wọn kó jáde the not supposed to be the one láti sọ pé let's probe how they rescue these people tí wọn ò ráwọn tiwa rescue látijọ́ yìí the East supposed to probe it at least North West àbí kíni ibi tí kíni yẹn pọ̀ sí jù àwọn ẹlú ẹ kó pariwo jáde pé àwọn ọmọ wa wà for years tí nínú gbogbo ọmọ tí wọn ò rí kó báyìí ṣe rí ti yín kó jáde complete rí tiwa kó jáde complete now you have raised their voice nígbà tó ti condemn àwọn èèyàn ó ti fáwọn ẹni ẹnu láti lè sọ̀rọ̀ pé ọgbọ́n wo lẹ fi kó ti yín lẹ̀ lẹ́ẹ̀ fi kó tiwa so Ṣèyí Mákindé ti tà wá lọ́pọ̀ and that one political career finish tẹ́lẹ̀ ó tún wá ti yẹ ó tún fi rí dínkù ẹ̀ mú àmọ́. so àwọn nǹkan tó sọ yìí political career àwọn yẹn ó ti lọ ní. he has no political something again ẹ ṣe PM so ó gbé PM rí ládùúgbò ẹni wáti tí ò kárí Ìbàdàn ló máa kárí gbogbo Ọ̀yọ́ state kámọ́ tí wọ́n sọ gbogbo ṣé ẹ̀ mọ́ tán pé Nàìjíríà ni nígbà tó sọ pé nìkan win ní election ní 2023 ẹ̀ mọ iye kí lórúkọ ẹ̀ pool agent tí party kọ̀ọ̀kan gbọ́dọ̀ produce it's not the world kì í ṣiṣẹ́ ẹnìkan ṣoṣo ìwọ kò fẹ́ jẹ governor state tó máa pooling agent tó máa produce ní street yẹn gan nígbà tí APC bá ń produce pooling agent mẹ́ta mẹ́rin tí PDP kan produce méjì mẹ́ta ní pooling unit kan tẹ́yìn ò ní kankan ó sì ń bẹ̀ oníwọ̀n òpinre ta ló fẹ́ bẹ́ẹ̀ pín ẹ wo ẹja lọ síbi tó dá ọjà rẹ. ẹ ṣeun bàbá nípa ti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ti gọ́vnà Adeleke torí gbogbo nǹkan tí à ń rí àti gbogbo oríṣiríṣi níbi tí gọ́vnà Adeleke tí wọ́n tiẹ̀ ti jáde níbi tí wọ́n ti ń campaign tí wọ́n ti ń sọ oríṣiríṣi bàbá ǹjẹ́ ṣé ẹ ṣì nígbàgbọ́ nínú gọ́vnà Adeleke ní pé bàbá yìí máa wọlé second term? Really, sometimes I don't talk about politics. ẹ mọ̀ tí mo fi sọ̀rọ̀ politics torí pé when you talk about politics you become another thing àwọn èèyàn rí di ministry but maturity dá nínú politics we need to be mature. Governor Adeleke ṣe mistake kan kódà kí inú mọ bí ju anything lọ let me tell you level of my status is mi ò tí ì di local government chairman mi ò tí ì di ẹnìkan táyé ń gbé ìbọn tẹ̀lé gbìrìgbìrìgbìrì inú kan bí mi níjẹta lórí fóònù mo lálé ẹnìkan pé ìfàjọ tó bá tó sọ̀rọ̀ ẹ̀ sí mi mọ́ wàá fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ tẹ́mi sọ èmi ò sọ pé ibi máa ṣẹlẹ̀ sí èmi mi pé gbogbo tẹ́mi ṣe é fún èmi ò ní ṣe mọ́ tí n bá play voice tí yẹn play padà tó fi reply mi
èmi gan mo fẹ́ máa tọ̀ orí ò gbọ́dọ̀ fọ́ mi ẹ̀dọ̀ gbọ́dọ̀ dùn mí o ìkó gbọ́dọ̀ ṣe mí o tó rà mẹ́ o ọba àṣàtì ìdílé Yorùbá ní ẹ o àti mọ̀ pé ológun oògùn olórí lọ́wọ́ mi bẹ́ẹ̀ orúkọ yẹn ti sọ pé this man must be somebody mo ti pé bàbá mo ti pé yá mi o mo ti pé gbẹ bí mi o torí wà ló tẹ́tí mi o wọ́n sọ pé máa fẹ́nu fẹ́ra o bàbá wo gẹ́bẹ́ ọ̀tá ẹ̀ náà ò ní ṣe kiri sẹ́mọ̀ ọ̀rọ̀ kan ṣoṣo yẹn ó ti split in many things the message is now reboundary ó ti wá di escalating message it's not ideal I'm sorry Adeleke supporter I know you might take it to be another thing but any responsible member among the supporter tó bá fídíò yẹn wó condemn ẹ he was in a place tán lọ kí ẹni tó kú gọ́ọ̀mẹ̀ntì lọ́ọ̀ enforcement again kò sẹ́tọ́ establish pé ẹni tó pa ẹni yìí rè ẹ̀yin assume lọ́kàn yín pé ó possible pé ẹni báyìí ló pa pàtì báyìí ló pa now káti alógbé máa pé ẹni pa ẹni yìí kò ní kádùn ẹni pa ẹni yìí kò ní kẹsùn ó wá gbé máa kó wá pé lágbájá ọmọ lágbájá ikú ẹ̀sìn ló máa kú ó ò ní kú síbi àṣọ ẹ̀ wà ó ò ní soríire ó sọ ẹ̀bẹ̀rẹ̀ ni ayé ẹ̀ máa. The supporters are most of the supporters of these people are idiot and low mentality people. Immediately tó ti sọ yẹn wọ́n ti follow pé ọ̀tá àwọn lẹ́ni yìí àti gbogbo support àwọn ẹ wá wo tó ṣẹlẹ̀ lọ́sùn ní ìsìn tó ṣẹlẹ̀ níbo lọ́sùn rí killings every day destruction of property every day they want to return to time of wet here tí ò dẹ̀ ní ṣẹlẹ̀ láyé lágbára lọ. But when the leader has made a statement to kí lórúkọ ẹ̀ to gear up violence the followers will follow. Torí àwọn ọmọ tẹ́ ń wò yẹn àwọn jàdùkú yẹn ní ò mọ rú omi tí wọ́n fi dá wọn wọ́n ń rú ọ̀la mọ́ tí wọ́n ṣe. They are just like this Almongiris in the north. Almongiri Oro, a typical Hausa, local Hausa man tẹ́bárí, I'm not mi ò bú wọn. Ẹni bá gbé pẹ̀lú àti stay 15 years in the north. Bí mo ṣe wà yí wáyé pa Hausa ni mí, ní àárọ̀ ó pé ju 15 to 20 to tẹ̀sán tó máa wá lé mi láàárọ̀ wa gbogbo oúnjẹ. Because ti believe pé ó ti dáa fẹ́ mi. Àwọn ò pray kó dáa fáwọn kó máa dáa fún mi lọ kí máa take care àwọn ni. Once tó bá ti fún ọ ní kọ̀tọ́rí. So all those political nasties, they don't want to, how do you want to put it? They don't plan about their future. Godfather will never call us out come on to phone. I'm a broadcaster with Radio Nigeria. Mo ní program lórí Radio Nigeria. Mo ṣe program ní election 2023. Mo fi segment net mo fi ń advice àwọn èèyàn pé ẹ̀yin jàǹdùkú ẹ má tẹ̀lé olóṣèlú mọ́. Wọ́n bá ní ká lọ wọ́de. Ẹni kọ́ mọ wọn ó tẹ̀lé yín. Mélòó nínú ọmọ ẹlẹ́rí tó wà visible. Àwọn wa ń lo òyìnbó ìyàwó wa ń lo òyìnbó. Ẹ má kí wọn ó pa yín. Ẹ má kàn ṣe kinní kan. Bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ pé lẹ́yà nìyẹn lọ́jọ́ kan. Ẹ̀yin ẹdẹ́lé wọn. Ẹdẹ́lé political godfather yín. Ẹni bàbá o àmọ́ máa láìkì ọmọ ẹ̀ mo máa fẹ́ ilé ọlọ́run ní má bá ọ o fẹ́ bá yẹ ìjẹ́kọ́ ọmọ fẹ́ jàǹdùkú. Can you hear that? But they don't think to that extent. Honestly wọ́n warn mi pé I must not say anything political on my program again. Bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n bá program bá sọ anything politics on my program again. Are we helping ourselves? Ṣé bí ìkan náà olóṣèlú ẹ̀ ló máa pe àwọn tó wà lókè ní òpin NBC pé what this man is saying we want to send our instrument away. And instead of those who like to rotate, when they come notice, one send the letter see GM one the anchor of social program. He must not say anything politics on his program again. Say to most of say to that video that. So, say unte ba ti se àpẹẹrẹ tẹ́ fi lélẹ̀ Ọlọ́run Elédùmarè kò lè tán láíláí. Adeleke is laying a lot of bad presidency sílẹ̀ legacy tó wà nílẹ̀ oníṣẹ́ tó ṣe good ara àwọn ọ̀nà tó ń wú tó fẹsẹ̀ wú pé kó ṣe kó dá ó lè tó ṣe kó dá bẹ́ẹ̀ lẹ́jẹ̀ sọ̀kan fún yín o exposure dá nínú ayé èèyàn education dá nínú ayé èèyàn experience náà the experience ó ṣe wé nìkan ta kì í ṣe sẹ́ta ṣe o n tó fojú rí gẹ́gẹ́ bí èèyàn ṣé ìwọ tó ti mu gàrí pẹ̀lú empty hand ìjọ tó bá rówó ní mọ́mí nìyẹn bẹ̀tẹ̀ tí ò rí yàrá òbí pẹ̀lú mi ń jìyà Adeleke ò lè ní BP Ọlọ́run jẹ́ ara burú lórí ìsọ̀lú ìsàpì kò rí sọ̀rọ̀ kan kò rí ìbànújẹ́ kiri láyé ẹ̀ ṣé Davido ló máa sọ̀rọ̀ ìyà fún tí ó sọ pé àtọmọdọ́mọ ọmọ Davido sọ lè jìyà láyé ni so is their family sọ mi ò mẹ́ni tí ibi tí tálíkà ti kọ́ bẹ̀rẹ̀ family wọn bẹ́ẹ̀ ní òtàn tó wà ní òrùpa tí ìrí trace pé tálíkà kan ó wà nílé wọn títí dáyé òde òní then people were say he concentrated the development to Ẹdẹ mo ti ẹ̀ credit ẹ̀ ṣe bẹ́ẹ̀ ló jàre orílẹ̀-èdè kí development kan wọ gbogbo ìlú ẹ̀ tí ó wà dúgbò ẹ̀ so tiẹ̀ ṣe lẹ́dẹ̀ẹ́dẹ́ ó mọ̀ ọ̀rán tiẹ̀ kó tiẹ̀ mọ́ wọlé ẹlẹ́ẹ̀kejì ẹdẹ́ ó kì káàbọ̀ inú wọn dùn. Ẹ ṣeun gan bàbá
bàbá nípa ti gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a gbọ́ àmọ́ bóyá lóòótọ́ ni torí gbogbo ibi tá ti ń rí tá ti ń gbọ́ àárí ẹ̀rí tó dájú ní pé gọ́vnà Kwara ìyẹn gọ́vnà Abdulrasheed bóyá wọ́n fọwọ́ sí ìlú ẹkùn kó wọlé wá sí ìlú Kwara. Ǹjẹ́ gẹ́gẹ́ bíi pé ọmọ Kwara ní gẹ́gẹ́ bíi pé ọmọ Kwara ní bàbá kí lẹ rí sọ sí àwọn nǹkan yìí? Ṣé ẹ rí nǹkan tó dájú pé gọ́vnà Abdulrasheed wọn ò fọwọ́ sí Sunday Igboho àti ìlú ẹkùn wọn kí wọ́n wọlé wá sí ìlú Kwara? kí tó bọ́ sórí ètò lẹ́nìí mo ti pe àwọn ọba aláyé bíi mélòó kan, mo ti pe àwọn security network kan láti confam authenticity ọ̀rọ̀ tí wọ́n ní pé ó sọ, but mo establish pé kò sí àfi àtẹ̀mọ́lẹ̀ àbí àrídájú lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n behind every rumor there must element of truth, but either ó dájú o either kò dájú o, èmi gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Kwara tí mo sì ní àṣẹ láti sọ̀rọ̀ nípa ìlú mi àti tó ń lọ. Honestly, I want to talk to Governor Abdul Fatai èmi ọmọ ìtókù níbẹ̀ mọ́ orúkọ ń gùn mo fẹ́ bá sọ̀rọ̀ Governor Kwara. Rúmọ̀ ń lọ láti ilẹ̀ nígbà tí insecurity ń lọ ní Kwara yìí ni wọ́n ti ń pariwo pé typical Fulani man nìyí, pé inú yín dẹ̀ ń dùn bí wọ́n ṣe ń pa àwọn ìgbómìnà àwọn Kwara South mọ́ ìfẹ́ lódùn yẹn, pé because you want to reduce them and you believe they are your political problem. Then with what is going on now, ẹ ti establish yẹ tó bá jẹ́ òótọ́ ni pé inú yín ń dùn sí kí wọ́n máa pa gbogbo àwọn yẹn lọ. Torí gbogbo àwọn tí wọ́n ń pa ibi tí security wà ní Kwara kì í ṣe àdó àwọn Fúlàní. Ibi àwọn kíọ́ Yorùbá tí wọn ò gbà tí àwọn Fúlàní pé Fúlàní ló ní Kwara ni. Àwọn tí wọ́n believe pé àwọn gangan làwọn ní Kwara, àwọn gangan ní àwọn pọ̀ ju Kwara. Yìí ṣe pé wọ́n sọ pé 85% of population of Kwara are Igbominas. And they are the people they are killing now. Now, àwọn yẹn wá disappoint pé àwọn fẹ́ set up security outfit tara àwọn. Ọmọ àwọn dẹ̀ nìyí, ó ti ṣe kinní yìí àwọn rí pé ó ṣe yanjú ní ìlú tiẹ̀. Ọmọ dẹ̀ ló jẹ́ fáwọn. Wá àwọn fẹ́ ní federal government approve ìlú ẹkùn náà. So if federal government approve anything, kò síbi tí ò lè kọrùn bọ̀ tí ò lè lọ. But advice tèmi fẹ́ fún gbogbo lọ́balọ́ba nílẹ̀ Kwara, I don't think you need any kí lorúkọ ẹ̀ any approval from your governor láti set up local vigilante tara yín. The only person ní láti bá sọ̀rọ̀ ní local government chairman yín just for assistance and for recognition. Gbogbo àdúgbò ló ní láti lọ́lọ́dẹ tiẹ̀. Gbogbo ìlú ló ní àǹfààní àti òfin láti set up local vigilante tiẹ̀. Wọ́n bá fẹ́ máa gbé ìbọn àbámunation òun lẹ́ẹ̀ fi di pé ẹ wá bá ọlọ́pàá sọ̀rọ̀ kí gbogbo yín kẹ́ ṣiṣẹ́ hand in hand. Kí bó bá di pé ó ń lọ kúrò ní state wọn pé ibi tí wọ́n fẹ́ rìn lọ yóò kúrò ní local government àbí area wọn gbàyẹn ní security agent wọ́n gbọ́dọ̀ kọrùn bọ́ kínní yìí fúlẹ̀. So ẹ̀yin náà lọ́balọ́ba lẹ̀ Kwara, ẹ̀yin olóyè ẹ̀yin olórúkọ tẹ́nífọ̀ lẹ́ẹ̀kan náà Kwara, if you are ready to do anything ẹ fi gómìnà sẹ́gbẹ́ kan ẹ set up security outfit tara yín. Ẹ polóyè Sunday Igboho ó sàn ní right àṣẹ Yorùbá mà àṣẹ Nàìjíríà láti wọ anywhere. Ìjọba bá fẹ́ launch ẹ pé àṣẹ adviser àbí special guest of honour gómìnà lè ní kó mọ̀ wọlé. Kò sí gómìnà ní right pé kí n mọ̀ wọlé ẹ̀kọ́ I'm not a security threat to him. Sunday Igboho wọlé kókó gbà kókó gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ pé àṣẹ guest ni ṣé bó lọ Kaba ṣé Kwara kan ló gbà kọjá lọ sí Kaba ni ṣé Kaba wọ kò wọn welcome ẹ ni ìwé kú tí wọ́n ti establish ara wọn bẹ̀ náà ṣé bí Kogi state ni ẹ. He said he went to the governor when he got to Kogi state. The local government chairman welcome him. The commissioner of police welcome him. So tiwa ti gẹ́ ní Kwara tí ó yàtọ̀ sí ti gbogbo ẹ̀. So in a nutshell ọ̀rọ̀ mi sí gómìnà Kwara state rèé. Ẹ má jẹ́ ká gbàgbọ́ pé lóòótọ́ lẹ́ ń support Fúlàní. Ẹ má jẹ́ ká gbàgbọ́ pé lóòótọ́ lẹ́ fẹ́ kí Fúlàní ó take over Kwara lóòótọ́. Ẹ má jẹ́ ká gbàgbọ́ pé lóòótọ́ lẹ́ fẹ́ kí ìgbómìnà oorun kí Kwara South kó parí ní Kwara. Ẹ má jẹ́ ká gbàgbọ́ lóòótọ́ pé gbẹ tí ò bá ti support emirship of Ìlọrin tí wọ́n sọ pé àwọn wà fúnra wọn pé àwọn dúró fúnra wọn pé ẹni yẹn ó di dandan kó kúrò lórí èpẹ̀. I believe you are more intelligent as a governor than that. Then mo tún gbọ́dọ̀ nǹkan pé ó sọ pé kò rí bẹ́ẹ̀ pé òun ní kẹ́rìbọ̀dì mọ́ wọlé bó bá wá jẹ́ bẹ́ẹ̀ you are a governor you have the right to make a broadcast
or make a press release. Tell your press secretary to release a press something. But there is nothing like that. Society story to you, and everybody will believe you. But as at now, nobody is happy with you. In Kwara State, in all Yoruba land, and even in diaspora and everywhere, they take you as a saboteur. They take you as somebody who hates his people. They take you as somebody who is backing the insecurity in Kwara State. Ẹ ṣeun gan bàbá ká tó tẹ̀síwájú lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí a rí níbi tí wọ́n ti fi oyè jẹ VDM gẹ́gẹ́ bí atáyéṣe of Iwo Land. Atáyéṣe of Nigeria. Of Nigeria. Ó ní bọ́dá rẹ̀ fi jẹ. Lọ́fi jẹ. Bóyá wọ́n ní. Bàbá oyè tí wọ́n fi VDM jẹ torí àti rí àwọn Yorùbá kan tí wọ́n fara kódà Portable Ọmọlálómí ó ti fi àtẹ̀jíṣẹ́ ó ti fi ránṣẹ́ sí Olúwo of Ìwó ní pé oyè tí wọ́n fún VDM kò tọ́ sí o níbi tí àwọn ọmọ Yorùbá wà ní pé kó sọ àwọn nǹkan tí VDM tó ti ṣe tó fi di pé ẹ fi ń fún ní irú oyè bẹ́ẹ̀ atáyéṣe ní pé ṣé bàbá yóò mọ̀túmọ̀ oyè yìí ni tó fi di pé irú VDM lọ fún pàápàá ẹni tó ti yẹ pé ó ti ṣe àwọn àṣemáṣe kó tó di pé ó débi tó dé lọ́jọ́ títò ní bàbá ṣé òye tí wọ́n fún VDM yìí ṣé òye yẹn tọ́ sí òun la ṣe tọ̀ ní. Mi ò fẹ́ kí èèyàn jókòó jẹ́jẹ́ kí wọ́n máa fún wàhálà kódà Portable wọ́ọ̀ tí kí wọ́n fi jẹ atáyéṣe of Yorùbá land ju VDM lọ. Kí nìdí bàbá tẹ sọ bẹ́ẹ̀? Ẹ gbàgbé Portable ṣe wèrè out of the artist ní Nàìjíríà lẹ́nìí celebrity tó lówó kò sí ẹ tó bí ti Portable. Ó lówó. Tí ó lówó tọ́lọ́run pọ́nlé nínú kárán èèyàn lọ́ka ṣe rere kò sí ẹ tó bí ti Portable. Ẹ gbàgbé ìwà wèrè ti Portable. Davido ńkọ́? Davido ń ran àwọn èèyàn tó lówó bíi tiẹ̀ tó lórúkọ ó ń ràn wọ́n lọ́wọ́ ń gbé wọn lọ́wọ́ sókè. Portable kò ní àdúgbò tó dàgbà sí títí dèní. Every good thing tí Portable ṣe ó ṣe sádùúgbò ẹ̀. Portable ń fi ọjọ́ sílẹ̀ tó ń lọ nú ọjà tó ń pín owó fún àwọn ìyálọ́jà ìyálájẹ kan fi kówó ọjà wọn. Portable ń ṣe ọ̀nà ó ń gírèdì ọ̀nà. Portable àríbi tí ò da abáwò ẹlẹ́bi wèrè ẹ rò pé wèrè ló ṣe ni gọ́vùnà Bíọ́dún Dàpọ̀ ikú ti fẹ́ pa wá ń bí o ọ̀nà ọ̀dà òkè he's sending a message. You can't meet Portable and regret meeting him. Kò sẹ́ni tó rí tí Portable òṣèré fún mi ò rí ìṣe kí lórúkọ ẹ̀ lẹ́fù ẹ̀ kò bá tèmi mu ìlànà ayé ẹ̀ kò bá tèmi mu ìgbé ayé ẹ̀ kò bá tèmi mu so kò sí tí mo fi lè lọ rí unless tá bá jáàmù ní open place kan bá dẹ̀ jáàmù kò lè recognize kò kí mi torí mi ò sí lẹ́fù ẹ̀ ní kò fàṣà kò àgbà fàṣà ẹ̀ náà rí ó lè ṣe yẹn but let me be very realistic with you VDM ṣé torí pé wá bàrẹ̀ wá sọ pé Tinubu must go kíní kan release our kíní kan so ní atáyéṣe ẹ má blame bọ̀dá bóyá wọ́n ṣe fàájì tán ni ẹ pé tí èèyàn bá ṣe fàájì tó gbóná tán tó yẹ tó ń ṣe tí ò yẹ kó tún ṣe tán torí ọba aláyé ilẹ̀ Yorùbá àwa ní respect àwọn ṣe àwọn kan tẹ́ pé wọ́n lè fi pa jí ọba pé kábíyèsí with the money I get if you don't vacate this throne tomorrow I will kill you Yorùbá kan tó lọ́pọlọ kò nílò ẹ fún ọba Yorùbá o kò sí bọ́ba ẹ ṣe ń wọ́ọ̀sì tó mo máa sọ kíní kan fáwọn èèyàn bí wòlíì fake mọ́ rí fín tó bá fake yóò tètè bá tiẹ̀ jẹ́ àwọn ẹbọra tó ń bá ṣe àwọn àlùjọ̀nú fake tó ń bá ṣe wọ́n bá yí ẹ̀jẹ̀ wọ́n bá yí ẹ̀jẹ̀ mi délé bí wòlíì bá rí mọ́ rí fín torí jọ́ tí áńgẹ́lì bá stroke yẹ ẹ̀bẹ̀ ò ní ṣe é bẹ̀ mọ́ so either fake or genuine living either ọba aláyé fake or genuine kò sí ẹ tó dórí ipò elédùn ọmọ sí adaba katafit adaba rúurú adaba anything ó ti jọba ẹ já fi Olúwo lẹ̀ sáàyè tiẹ̀ torí ó ṣe kéré kan jẹ ló tínú mi tiẹ̀ dùn sí níjọ́ tán ló ṣépèlé àwọn sáwọn fìgì àwọn Fúlàní náà ló pè tán ló sọ fún pé tó ń bá rí ajínigbé ní agbègbè tó ń bá rí kinní kan tó ń bá rí kinní kan káti ànírú èmi ò mọ tí wọ́n lè fọ̀rọ̀ Olúwo wé because ọba yẹ kó ronú débẹ̀ bóyá ó ti pa ìtàn pé sẹ́mi pé ó lọ fẹ́ ìyàwó ní ṣé Kánò àbí ibo ló ti lọ fẹ́ ìyàwó náà ó lọ fẹ́ ọmọ Haúsá kan sí tó jẹ́ olórí ẹ̀ bóyá ó ti rí pé òun àti VDM bóyá tán níbì kan bóyá dẹ̀ ní ibi tí wọ́n ti ń pàdé sẹ́mi pé kábíyèsí náà dán different thing wò bóyá òun àti VDM wọ́n ti tún gbọ́wọ́ra wọn èyàn dẹ̀ gbọ́dọ̀ compensate
alábàárín èèyàn bẹ̀tẹ̀ àwọn òun náà ti dìde pé kì í ṣe Atúnlùṣe of Ìwó talk less of Atúnlùṣe of Nigeria. Ọba kan tiẹ̀ dìde tó ṣàlàyé pé nínú gbogbo ọba aláyé Olúwo ò sí nínú position ẹni tó lè fi yẹn jẹ́ Atúnlùṣe of Yorùbá land talk less of Nigeria. So why you worry yourself? Then kò ní kí VDM wa máa gba sálárì níwò, kò sáà fún nílẹ̀ kò fún nílé, kò gbé mọ́tò fún, kò sọ pé kó mọ control àwọn òwò bí wọ́n ṣe rìn. Ká ló sọ pé VDM lè sọ pé ìwọ ẹ má jáde lé ní o Atúnlùṣe yìí ló bá yín sọ̀rọ̀ wọn ò dẹ̀ ní máa sọ̀kéṣàn níwò kí VDM wá wọ singlet dé ó gbé gẹ̀ẹ́lẹ̀ kó wá jókòó sáà àyè lọ́balọ́ba. Àmúgẹ́rì àwọn ọba tó ta nílẹ̀ Yorùbá mo witness ibi tí wọ́n ti sí adé fèkì lórí ọba rí dájọ́ jókòó sí pati tó dẹ̀ wọ bẹ̀ ọ́ dẹ̀ pé wá ta ló fi ẹ́ jọba ọ́ dẹ̀ gba fìlà lórí ẹ̀ fi adé tó dé wọ́n yà sí pẹ́rẹpẹ́rẹ má bá rí ọ ní ìmọ̀ Yorùbá lẹ rí yẹn kì í ṣe ilẹ̀ míì tó fi rẹ̀ ìjọba lu ẹ̀ tó wà sọ pé wọ́n kalẹ̀ káàkiri. Èmi ò sọ pé ọba ìlú ni o ìlú tó ti bí mi Adéyẹmí lórúkọ mi ẹrú òde kì í jẹ́ Adéyẹmí tí bá ti jẹ́ Adéyẹmí ẹ ti mọ̀ pé ọba lórúkọ lọba ni mí ṣùgbọ́n àwọn tó fi mí jẹ ọba àṣà àti èdè wọ́n fi mí jẹ pé láàrin rẹ̀ ni ó dẹ̀ wọ́ ọ̀tì ẹ̀ gbogbo tí mo dẹ̀ ń lọ ni wọ́n wẹ́kọ̀ tí wọ́n nà mí. Mi ò sọ pé ọ̀nà tèmi tó tàrí Ọ̀nà Kakanfò ṣùgbọ́n bí tí mo dé náà ayé pamílẹ́pọ̀ ọba àṣà dé torí kò sí olórin tó kàn tí máa yọjú kò sí MC tó wà ń bẹ̀ kò sí lọ́balọ́ba tó máa jókòó tí màá dé tá introduce sí ọba àṣà àti èdè Yorùbá tí wọ́n sọ pé mọ́ jókòó màá tún kí gbogbo wọn ráǹdì àtújọ jókòó náà ni so that mean pé they recognize me bẹ́ẹ̀ VDM ceremonial oyè pàdítò pàdí ni ẹ̀yẹ́ mọ̀ pé ó yẹ ká máa rẹ́rìn náà bí Nàìjíríà ṣe so ó kéré tẹ̀rín kan fún wa ní ọkàn wó balẹ̀. Ẹ ṣeun.